tí ń fa wàhálà láyé justice ni ò sí mọ́ déédé ò sí mọ́ àìsídéédé yẹn máa ń lọ́jẹ́ kí pọ́blẹ́mù kọ́ wà láyé tọ́lá sì wọ́n tọ́wọ́ tó ń ṣúgbà yà yìí náà déédé lọ́ fẹ́ sọnù láàrin ìyẹ̀wù bí àtàwọn mùsùlùmí wàhálà ti ṣẹlẹ̀ wọ́n láti òun àwọn ìyẹ̀wù bí wọ́n á kó àdéhùn yẹn gbàdí ẹ̀rù tí wọ́n gbà déhùn táàmù tó ń fẹ́ kọjá lọ́dọ̀ mọ́ta yà wà. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا. tó wá jẹ́ kí pé ojú pé àwọn àfihàn dédé wá pọ̀ bí ìsìlámù bí màá ti fẹ́ tẹ́sí wá tẹ̀ fún wa ọ̀nà dédé pọ̀ báwo ni dédé bàbá sọmọ báwo ni dédé ọkọ sáya báwo là á fẹ́ dédé nínú òṣèlú báwo là á fẹ́ dédé nínú ìṣẹ̀lẹ̀ ayé báwo ni àwọn adé ṣe dédé pẹ̀lú ẹni tó dájú pé ẹ̀sìn ọ̀pá yín pọ̀ ìlú ọ̀pá yín pọ̀ èdè ọ̀pá yín pọ̀. ìsìláàmù kílà ẹ̀fọn bẹ́ta má lè kúrò lè ní ìsìláàmù ṣe lọ́wọ́ nínú wàhálà láàrin bàbá tó máa ọlọ́run tó dédé wá ó ní àgbàdo ọ̀rọ̀ fún káàdà àgbà. Gómìnà wa láàrin kọmíṣánná wa tó ń jẹ́ lọ́wọ́ máa kí wọn. Àńblọ́kẹ̀. Gbogbo Má bàa kéde. àwọn ọmọ wa tó wà ní ìpèsè àmọ́ gbogbo tó jẹ́ ìjọba tí a ń kalẹ̀ wo ìwé kí o. Ọlọ́pàá mójútó ogun yìí o. Ọlọ́run sábà fún kìlì. Ọlọ́run ti tóbi ọlọ́run. Mo kí bàbá wa kábíyèsí ọlọ́run bá ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ọlọ́run májọba ọlọ́run tó jẹ́ ọlọ́run ọlọ́run àjẹkùn ọlọ́run. Mo kí bàbá wa gbà bàbá wa sísì máa ọlọ́run ayátọ̀ tí gbogbo tí ń jẹ́ òjò tẹ̀sí lápapọ̀ bàbá fàdí dr sheikh àti imam bashir ọlọ́run sábà tó ti ọlọ́run wa. Mo kí bàbá wa ìmáàmù àgbà bàbá ìmáàmù lọ́wọ́ ọlọ́run mọ́sàbà mójútó yín o ọlọ́run jẹ pẹ́ láyé náà o ọlọ́run jẹ sí pẹ́ o ọlọ́run jẹ sí pẹ́ ẹ̀rọ bàbá àti bàbá tó kó pẹ́ lọ ọlọ́run ìtànẹ́bọ̀ àmọ̀kúnlẹ̀ ọlọ́run ọlọ́run máa kí bàbá wa àgbà bàbá síbi máàmù nípa rẹ̀ àwọn ọlọ́run mọ́sàbà mójútó yín ọlọ́run tó bí ọlọ́run ọlọ́run ìjẹ́ka rẹ̀ ó jẹ́ àwọn fọ́fùwà ọdílà kìṣẹ́ àmẹ́lọ́lá ọlọ́mọdé àbá mójútó yìí ti blọ́kẹ̀ ọ̀gá àwọn afárá ìmọ̀mù àgbó ọ̀gá àgbàdo àyè gbogbo ẹni sọ́jà ìmọ̀ ọ̀gá àwọn àbá ọ̀gá ní ìpínlẹ̀ àdìgbò mẹ́ta nìgbìrọ̀ ọlọ́run gbogbo ìmọ̀ kí o wá kí ọ̀ìdù àdìgbàrí látàárọ̀ ọ̀wà ìfásí gbogbo Ògbómọ̀ṣọ́ ọlọ́run ọlá àwọn ẹni ọlọ́run má jẹ́ kó tàbí síbẹ̀ ọlọ́run níbi àwọn gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ ọmọ ọlọ́run lápapọ̀ àwọn ọlọ́run kọ ọjọ́ ọlọ́run níbi ilẹ̀ tó wá ká ọlọ́run níbi wa Muhammad ẹgbẹ́ ìlọsí ọlọ́run ní kíbi tó ká lù sí wá ọ̀fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ìmáàmù ìmáàmù ẹgbẹ́ bàbá wa bóyí ló kí o ní àkókò òde tó bẹ́ẹ̀ ní àwa ọlọ́run sábà ọkùnrin ọ̀pá wa ṣé wà tó bá gbóyè kó káwọn náà ọlọ́run bá tó káwọn náà láàrin ọlọ́run. àgbà wa bàbá nísàlù àbọ̀wọ́ wa yàtọ̀ àdúrà òkúkú ọ̀ṣọ́ ọ̀wọ́ yàtọ̀ ọlọ́run náà ọkùnrin sọ ọlọ́run gbà lójútó yìí ọlọ́run bá wa bí kì í ọlọ́run bá wa pẹ̀lú òní padà lẹ́yìn ọlọ́run àwọn tọ́sọ̀ yìí lẹ́yìn ọlọ́run ẹni ọlọ́run ọlọ́run ẹni tí wọ́n sọ fún bàbá wa àgbà láti ìbáta lọ́rọ̀ àwọn ìgbẹ́ tàbí lọ́rọ̀ àbúṣẹ́ ìṣàyẹ̀ òun níbi wa ó kí wọn kò bí àwọn aráàlú sábà ń bí kì í wọ́n á kí àwọn alábàdì الله آياته ṣe kà á fẹ́
ọ̀fìn Ajíbóyè láìpẹ́ àbúrò àtẹ̀sí ọlọ́run tí oníkẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ bá ń wà dẹ́ ti bẹ̀rẹ̀ sísè àìmọye ẹgbẹ́ tó ti bẹ̀rẹ̀ tó ti tán bẹ́ẹ̀ náà ti bẹ̀rẹ̀ wà náà bẹ̀rẹ̀ àwọn àtàkùnrin náà ọlọ́run lọ́wọ́ dá yín balẹ̀ láti gbọ́ ọdún níbi tí ó dé yìí ọba tó ní ó dé bẹ́ẹ̀ má jọ tàbí síbẹ̀ nígbà náà lábẹ́ ara kó ṣe gbogbo ìlọ́rọ̀ ní kàádẹ́ gbogbo ọmọ fìdí ní ọ̀tún ká màmá wa kọ́lọ̀ máa tí wọ́n tẹ̀lẹ́tẹ̀lẹ́ ẹjọ́ wo láti síwájú lára wa àgbàkọ́ náà mẹ́bí wa gbogbo tí ń jẹ́ olóńgbà wa ọlọ́run mọ́tàbà mú iṣẹ́ gbogbo àdáwọlé ọlọ́run jẹ́ yọrí wọ́n yìí ló ti yọrí o àgbàkọ́ náà mẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wa náà tọ́jú àbára mọ́nà kúrẹ́ ọlọ́run àwọn ọmọ àmín ààbò ọlọ́run jàmbá àtẹ̀sí àwọn ọlọ́run fún àjọmọ́ ti dúró fún àbára àwọn fìdíyà òkúta gbégbá nínú fún aláṣẹ ọdún ọba ìrùfẹ́ ọlọ́run tẹ̀lá mú láì alẹ́kùn àwọn ìpínlẹ̀ ìrìn àkàkọ́ Alaikum salaam wa rahmatullahi wa ọjọ́ barakatuh. ti lọ púpọ̀ èyí tí ó sì pẹ̀lú tọ́lá àbájọ ọlọ́run ti ṣe fún wa bẹ́ẹ̀ bá ní ìkàlọ́nà báyìí ju ìròyìn gbogbo ẹni tó lórí kí ibi gbogbo ẹni tó sì fi tó sì fi tó wù ẹ lọ́jọ́ náà lọ́nà ọjọ́ ti tò ó wà á tẹ́fẹ́ ní ọ̀dọ́ rí ọlọ́run tó mú àríṣìṣì wa alhamdulillah wọ́n wá sí ẹgbẹ́ àti ma wá ìkànnẹ́bí wa ogún ọdún Islam ojú tí a fi wọ wípé alifásí ìgbàyàt àwọn bá àkókò pé kò sí ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ òun ni ìṣẹ̀lẹ̀ tí máa ń sọ̀rọ̀ lọ́dà ní ayé tó wọ́n wá ṣẹlẹ̀ tó dájú pé ìṣẹ̀lẹ̀ òfin lọ Amẹ́ríkà ló ń sọ fún lọ́kàn ọjọ́ tó pẹ́ta nígbàgbé lẹ́yìn ni wọ́n á jẹ́ ìjọ mi yóò gbé fọ́tò dáadáa wá ìjọ mi yóò gbé fọ́tò ìdá wá bàdà bisimilayi rahman rahim rọ́bì àwòsí ní àwùjọ àwọn ọ̀gáta lẹ́gbẹ̀ẹ́ ráńtẹ̀nì ẹlẹ́yà wọ́n ní àwọn àyíkáyà wọ́n ní àwọn ẹ̀sọ́rẹ́ àǹtẹ̀lẹ́ lọ́rùn wájú ìlú ní ìlú برحمتك في عبادك الصالحين وقالوا الحمد لله الذي أذهب عنا الحسن إن ربنا لغفور شكور وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. nígbà míì lọ ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí máa ṣẹlẹ̀ láyé pọ̀ tó bá wá lọ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ó ti lọ àmọ́ yọ wà yọ nàpa sínú ẹ̀mí àlọ́pàá sínú ẹ̀mí àlọ́pàá sínú ara lẹ́yìn wa ni níwà mẹ́jọ ní yóò gbóná níwà mẹ́jọ ní yóò tutù èyí tí gbóná lọ́tọ́ lọ́wọ́ ọmọ sọ ọjọ́ ti gbà yín náà ọlọ́run ní ọ̀sẹ̀ kí wọ́n bí أيام الله ẹ̀kínú fi ayámìlá ìgbọ́lọ́wọ́ ẹ̀rọ kan ń pé ẹ̀rọ tí ayámìlá yìí na àwọn àṣẹlẹ̀ kan ní nínú ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láyé tó kóra jẹjẹjẹjẹ. ìmọ̀ rántí àwọn ọjọ́ nì láti fi mẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó ti wà nínú kíni ìrántí dáhùn àrántí fún àdìsá tó ṣẹlẹ̀ nínú ìrántí bẹ́ẹ̀ òun ló ṣe ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ ká rántí ní ibi rántí pé ká ti ṣẹlẹ̀ kọjá láyé sẹ́nìkan ìtẹ̀lé tọ́sájú àgbèyìn ló gba iṣẹ́ ìlú ìjọba lẹ́yìn ìgbà tó wà. ọmọlú ní síbi túkà ìtùlùkà yòkùrìjùkà ẹ̀mùkúrú ní ẹ̀mùkúrú lọ́wọ́ aláwọ̀ kàìrú ìmàkiri. ọlọ́run fẹ́ ká rántí
ànábì pé yamukuru bí kálẹ́dì nàkàbàrú ní òsìrì túkà. ìgbà tó rí bẹ́ẹ̀ nǹkan kan náà tẹ̀lé tó bí wọ́n jáde lù ọlọ́run ẹ rántí ìgbà ni nínú ta máa rántí ní inú ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ ìdíra ìnábì ti kọjá láì mọ iye ọdún ló ti kọjá àwọn kù nínú ẹ̀mí wa àti inú òrí wa ó gbé ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ní ayé lọ́gbà ẹ̀ká máa rántí ẹ̀ lọ́dọ̀ ọdún gbogbo nǹkan bá ti ṣẹlẹ̀ tó sì dápa á padà wá sílẹ̀ tá a máa rántí ẹ̀ lọ́dọ̀ ọdún nítorí tó bá ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ nígbàgbé kẹta wá ojúfò yìí pé ó ti lọ nìyẹn rárá àyí ojúfò ó ti lọ òun ló fa ànábì Ibrahima nígbà ọ̀rọ̀ Ismaila ṣẹlẹ̀ sí Ibrahima Ibrahima ló bẹ́ẹ̀ lọ ọmọ lọ́dọ̀ ọlọ́run òṣèlú dá lóhùn kú ọ̀ya ọlọ́run dá lóhùn lẹ́yìn náà ní fún ànábì ọlọ́run ọmọ àgbẹ̀ ní kọ̀ọ̀dúnṣàn nígbà fún ọlọ́mọ àbámu ọba ti fún ọlọ́mọ yìí ní ìbámu yan ní padà lọ́wọ́ rẹ ẹni tó kú pátára ní orímú wá nígbà tọ́jọ́ wá lọ ọfẹ́ gbàgbé ọlọ́run wá àdéhùn pé sọ gbàgbé àdéhùn wa ní Ibrahima. Ọlọ́run mi ọmọ lánàá. Àníyà sì bá wúkà. Ọlọ́run àpò ìjọ. Manzur máa dáadáa. Ọlọ́run wá fẹ́ fi bí Ibrahima bó ṣe rí nínú Yímánì àti ìmọ́lẹ̀ tí Ismaila náà wá jogún. Ìgbà tó kú fún Ismaila kò jẹ́ ní ìmọ̀lára Ismaila kọ̀dà Ismaila láàmú. Bọ́lá yà bá ti mú àlùmọ́ túbú bẹ́ẹ̀. Àṣetọ́ bá kọ lọ sí. Sàtẹ́jìdù ní sáà aláwọ̀ nílẹ̀ sọ bírí. Ọlọ́pàá ni lẹ́nu tó ṣe sùúrù ìṣòro. Ìgbà tí Ibrahima àti Ismaila tá a méjì gbà fọ́lọ́ ọ̀hún lọ́wọ́ àwọn ọmọ ẹ̀gbẹ́ mi tí ó ti bá ọlọ́lé lè sọ̀bà bí pápá wọn. Ọ̀nàdé iná wò áyà ìmọ̀ràn yìí. Wọ́n ní sọ́dà kìtà rúbíyà. Ìgbà kàtà ní kàtà títí lù sí ní. Ìgbà àdàlà wọ́n bàlá olùbí. Èyí mo ṣe fún ọ àdáhùn tó fojú àdáhùn tó tóbi. Bàbàdá iná òbí sí mú ìgbà sí. Ọlọ́run nígbà tó bá rí bẹ́ẹ̀ má pa Ismaila má gba lóyún kọ́ ọ fi dípò Ismaila. Bàtàrà kí ni àlẹ́ ìbílẹ̀ àkìrí. Ọlọ́run ní kò tó sẹ́yìn ní àníkọ́ wá sílẹ̀ fún àtúntò lẹ́yìn rẹ̀. Sàlámù ní àlá ìbùráyì bàtàdá ní kànájí sí ìwú sí ní ìdá ìrẹ̀wò mi ní ìbàdí náà límò mi ní. Ìyá sí ìlókìlẹ́yà ìṣẹ̀lẹ̀ mi nígbàdàn yẹn fi kọ́lá tó dára ní ìṣẹ̀lẹ̀ wọn gbọ́dọ̀ lọ́gbà ó ti Bàtà kiri wo mi àyà mi lá. ó ti fi ilé àmàrà tí gbọ́dọ̀ ọdún kí wàá ní mọ́ kí fún Islam nípa ìrántí àwọn àfáà jó yẹ wáyé pé ó ti fojú tí Islam fi wò ọ̀dà àlùkọ̀dà àwọn ọ̀dà nítorí tí Islam gan ti ń tírèèni wà lélẹ́rí ọ̀fẹ́ ká ní ìpàdánù fún sàlẹ́yìn kò sí bẹ́ẹ̀ yóò ṣe wà láyé tí ò ní ní challenges ìkan kọlù ọ́ ìwọ náà kọlù kan gbogbo ẹni kan wá kọlù láyé kí sẹ́gun àbáwọn alábàjì ní láti ogun ọdún tẹ̀lé ní kó ń bá èrò kó ṣèrè tó ti gba lọ́nà lórí tó gbé dání kó tó ní wọ́n fẹ́ ṣe ogún ọdún lónìí ọlọ́run ni wọ́n sọ lẹ́yìn rẹ̀ ni wọ́n sọ tẹlómìn lẹ́yìn rẹ̀ ni. orí tí máa kọlù yàn lára tá à ń pè ní tàlẹ́bíìsì yẹn ọgbọ́n Islam wá pé ọbẹ̀ nítorí tàlẹ́bíìsì ẹgbẹ́ ká pé tí ń jẹ́ síkàáyàtì wá tí ń jẹ́ anifásitì wá tí ọba kọjú ẹ̀ tó bá di pé kìíní ẹ̀fẹ́ kọlù ẹ̀mí ẹ̀fẹ́ mi ẹ̀rọ ìlú pé àwọn tó ti ṣe bẹ́ẹ̀ fún lọ́síwájú nídìí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sáà ìnáfi lọ́kàn tó bá ìnáfi ní pé. Wàkúnlẹ̀ nàkúnṣù alẹ́ ìdàmí ní àmà irúṣù ní máàlù sọ́bí túbí fún àdáká. Wọ̀já àdàbí àti ilẹ̀ àgbo àmọ́ ìṣàtún wà sí ìrọ̀lẹ́ ìmọ̀ mi ní. Wàkúnlẹ̀ nàkúnṣù alẹ́ ìdàmí.
mi àmà irúsòrò. Wọ́n gbogbo àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ti wá ìfọ́ rẹ̀ gbogbo ní mo fi tán wọn fọ́ ìbárẹ́dẹ́ bíi tán wọn. Àdùsá fi tóbi ní ibù àdáká. Báwa ní kìí ṣẹjọ́ mi lọ́pọ̀ àbí ìrọ́rọ̀ tí ń sọ máa mo fi tán gbogbo wọn fọ́rẹ́ kọ̀ọ̀kan pọ̀ ọmọ tí wọ́n ti fọ́ra kí pọ̀ ọmọ tí wọ́n ti fojú rí pọ̀ ọmọ tó kọlù wọn pọ̀ ọmọ tí wọ́n kọlù. Wọ́n pàtàkì bẹ́ẹ̀ fọ tààdì jẹ́ náà tó kojú rẹ̀ ló ti kojú àwọn àkàkọ̀já mọ́ wá ń dá ọ̀rọ̀ yẹn padà sí Àdùsá fi tóbi ibù àdáká. Kí lè bá àbí tí ọlọ́kàn balẹ̀ mú pé bó lè sàmì iwájú náà ni. Wọ́n jẹ́ tàbí àdì ilé ákú àbá òyìnbó wọn ti kíra nínú mi ní. Wọ́n ní kó ti síkàtì mùmí yóò di táwọn mùmí níbi rẹ náà tí wọ́n máa rántí lè ká máa kojú yẹn láyé náà ní kí ó dáadáa. Òun ní bí tó bá di bẹ́ẹ̀ torí àkókò àwọn elétò wá ní káwọn bá ń ṣe owó táwọn ṣe lọ́dọọdún àwọn máa fi sọ ní ìkẹta ní wọ́n á ṣe wọn lónìí wọ́n á fi sọ ní àyà kan ní sọ́ọ̀tù máyà àyà kan ni wọ́n fi òní ṣe. Wọ́n dá ìkíni omi ayé àbílẹ̀ àlàkọ́ni àìsàn àmúṣọ́ bí ayé àti dáadáa kíríjì kọ́ mẹ́kàmínà túlùmọ̀ àti ìlànà rẹ̀. Wọ́n dá ìkíni omi ayé àbílẹ̀ ìdàbí ìdáyíkára ayé àti ìlẹ̀kọ́ ìsọ̀bá ìṣàkóso. وذاكرهم بأيام الله وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط. Àyà kan ìdókòwò ni kí wọ́n fi sọ ní tí ń jẹ́ tọ́pìkì wọn òun ni Adilu. Ife Adilu sì ti ń fa wàhálà láyé justice ní òsínmá. Déédéé òsínmá. Àìsídéédé yẹn máa ń lọ́jẹ́ kí pọ́blẹ́mù kọ́ wà láyé tọ́lá sì wọ́n tọ́wọ́ tó ń ṣúgbà yà yìí náà déédéé lọ́ fẹ́ sọnù láàrin ìyẹ̀wù bí àtàwọn mùsùlùmí wàhálà ti ṣẹlẹ̀ wọ́n láti òun àwọn ìyẹ̀wù bí wọ́n á tó àdéhùn yẹn. Bàtí ẹ̀wù bí wọ́n tó àdéhùn táàmù mùsùlùmí fẹ́ kọjá àwọn ọ̀nà mọ́ta yà wọ̀. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا. Tó wá jẹ́ kí pé ojú pé àwọn ọkùnrin dédé wá pọ̀ bí ìsìlámù bí màá ti fẹ́ tẹ́sí wá tẹ̀ fún wa ọ̀nà dédé pọ̀. Báwo ni dédé bàbá sọmọ? Báwo ni dédé ọkọ sáya? Báwo là á fẹ́ dédé nínú òṣèlú? Báwo là á fẹ́ dédé nínú ìṣẹ̀lẹ̀ ayé? Báwo ni àwọn adé ṣe dédé pẹ̀lú ẹni tó dájú pé ẹ̀sìn ọ̀pá yín pọ̀, ìlú ọ̀pá yín pọ̀, èdè ọ̀pá yín pọ̀. Ìsìláàmù kílẹ̀ ẹ̀fọn ọgbẹ́ta máa lè kúrò lè ní ìsìláàmù ṣe lọ́wọ́ nínú wàhálà. Bẹ́ẹ̀ ni bàbá tó máa ọlọ́run gbẹdẹ́gbẹ́ wá olúwa gbọdọ̀ lọ fún ká lọ́dọ̀. Àbúrò ìyá ìyàwó mi lórí ìgbà ìbùdó kálẹ̀ ìjọba ìgbà àdúgbò òkìlá òun wà látẹ̀kùn láwùmá òfin wà látẹ̀lẹ̀ àyùmá wà kún láwùmá àgọ́ọ̀lá kẹ́yìnbá. Ṣé àgbáàmì ìjọ mi tó bá fẹ́ sọ̀rọ̀ yọ̀ọ́ta mọ́lẹ̀ ìjọ mi kò ní là mọ́lẹ̀. Ádìrú náà ní kú níbẹ̀ wọn. Àmọ́ tọ́ka pé wá ní ádìrú ni. Ó ní kẹ̀kẹ́ rọ̀kùnjà náà. Àbúrò ìyá ìyá. Ẹni ọlọ́wọ́ bá èyí wọn pàṣẹ bẹ́ẹ̀ àti ẹni tó kọ́ ni ó ṣe déédéé pẹ̀lú àwọn òbí rẹ̀. Wàbílú wà ní déyìí ìsáadá. Tọ́ba ti sì ní ọlọ́wọ́ ọba, o ti ṣe déédéé pẹ̀lú ìlú ọlọ́run tó sì ní. Tọ́ba sì ní tán, ìsáàmù ti bẹ̀rù ábùkù náà ni wọ́n ṣe dáadáa, o ṣe déédéé sáwọn òbí rẹ̀. Ìmọ̀ ẹ̀bùrú kánú ìjọba ní bá àdúgbò òkìlá òmà. Wọ́n fẹ́ sọ lọ́nà àbọ̀kàtí lọ́kùnrin ní ṣe déédéé pẹ̀lú wọn. Alátẹ̀kùn láwọn òfin. Ọlọ́wọ́ àkàǹkà márùn-ún bẹ́ẹ̀ ẹni ṣe déédéé èyí tó fi máa bí ọlọ́run lórí bí báwọn ọmọ ìfẹ́ ṣe déédéé pẹ̀lú òbí mi
báwo ní ṣèṣe déédéé pẹ̀lú ìyá mi báwo ní ṣèṣe déédéé pẹ̀lú bàbá mi báwo ní ṣèṣe dáadáa tí wọn ọlọ́run ní ọ̀nà déédéé rẹ̀ àti dáadáa wọn jẹ́. wàlá àtàkùnlé wùmá òfin. àkọ́kọ́ ni pé má sọ̀rọ̀ wọ̀nyí ọ̀rọ̀ tí ọ̀gá má sọ sáwọn òbí rẹ̀. wàlá àtàkùnlé àríwùmá. déédéé rẹ̀ nìyẹn dáadáa tó ṣe fún ẹ nìyẹn àwọn òbí rẹ̀ má jagun mọ́ wọn. wàkúnlá wùmá kọ̀ọ̀lá ìkẹrí mẹ́. wọ́n náà ní ẹni ọ̀wọ́ ni wọ́n jẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ alákùnrin ní kò sọ fún wọn. wọ́n fi lọ́wọ́ jẹ́lẹ́ àzùlìmí náírà wá. ọ̀wọ́ rẹ̀ yọ apá rẹ̀ ń lẹ̀ fún ọmọ oúnjẹ ọba dàbí sọ̀kalẹ̀ fún wọn ní tìtẹ́. wàkúnlá bìrì àbúbà kábàárọ̀ báyà ní sọ́gí rọ̀. Àdìyẹ ìdùnnú. Wọ́n wà á kéré ọ̀dọ́ tẹ́kí wá. Gbogbo òṣèlú ẹgbẹ́ mi ní dágbà náà ti ṣe ilé ìwé pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀. Àwọn nígbà tí wò ó dé kọ́ ẹ pé ibi ọ̀gá ló fi bàbá tó dáa fún wọn ṣe lé nílẹ̀. Bẹ́ẹ̀ ni láàrin ọkọ̀ àtayá lọ́jọ́ tó lọ́wọ́ sọ pé àríyá rí kọ́ wa mìíràn lọ. Bìbá bá dáná láwùú bá dáhùn alábàání wọ́n bí bá bàbú mi ní àbọ̀ àlè. Pásọ̀lẹ̀ àtù kọ́ni tààtù ní àmì ìtàtù ní kẹ́bì ní máa bí sọ́láwù. Wàlẹ́ tí tàkàbù nẹnu ṣùṣàhùn náà báyìí náà wàdùrùhùn náà fílmù dọ́dí wàtìrìbùhùn náà. Bàyí ní àtàlẹ̀ fún balẹ̀ àtàbìbù àlẹ́ yìí nàṣẹ́bìlá. Fẹ́ lọ́dọ̀ ọkọ̀ àtayá tó gbé gbogbo nǹkan wọ̀nyí wá, àmọ́ bí àwọn àgbàrúbíyà ojú táwọn ti wò táwọn pè ní fífìfì ìsìlámù ló wọ̀ fara mọ́ kò sì kí ń yẹ fífìfì láàrin ayé lọ́kọ̀láya. Déédéé rẹ̀ fọ́kùnrin ni pé gbogbo tí ń bẹ̀rẹ̀ kọ́ńtìbílítì rẹ̀ látòkè délẹ̀ ọ̀nà àfìlómíà wọ́n lọ gbọ́dọ̀ gbé. Déédéé tí ẹ̀tọ́ gbọ́dọ̀ wá ṣe fún ọ̀dọ́ wá fi dáadáa pààrọ̀ fún ọ. Bí wọ́n bá ti wá tọ́jú ẹ̀, wọ́n wá fi dáadáa yọ̀ wá fi pààrọ̀ fún ọ. Èyí ti jẹ́ déédéé láàrin lọ́kọ̀láya nìyẹn. Bọ̀bá kò níbẹ̀, ọwọ́ akú déédéé ń pa báwo là á fẹ́ nífẹ̀ẹ́ ọmọ, má nífẹ̀ẹ́ ọmọ àkàlùkálọ̀ lọ́lọ́dà mẹ́bí àkúgbà fún àtúntò ṣùkú. Àmẹ́bí àkú ó pè ẹ̀yìn fúfú àtàkù rẹ̀ ó pè lójú lọ́dọ̀ wàhálà alẹ́ làǹkọ́ àmìjọ ní péré. Laqad kana fi Yusufa ikhwatihi ayatun lis-sa'ilin qaluna Yusufu wa abuhu ahabbu ilayya minna wa nahnu usbatun. Ọlọ́run kì í bá fún wọn sákú àwọn ènìyàn gbé àá bàbá wa ọ̀fẹ́ràn yìí òṣèlédé ọ̀fẹ́ràn yìí fúfú. Ahabbu ilayya minna wa nahnu usbatun. Tí wọ́n kó wa ní àìṣedédé ni ayé fi fẹ́ ọmọ àkan àmọ́ sí kan. Wọ́n bá gbé ìkó onífẹ̀ẹ́ ọmọ àkan tó ọkọ̀ ojú ẹ̀. Ọkọ̀ ojú ẹ̀ tí wọ́n ní tó ọba gbé e débi ọjà wàhálà abẹ́ ẹ̀kọ́ nìyẹn ọ̀dà náà bí Yusufu. Ilé ti ilé ọwọ́ àgbọ̀mọ̀ àkan lé ọmọ àkan tó ọba ti bẹ́ẹ̀ ọjà wàhálà abẹ́ ẹgbẹ́ ìwúlọ́rọ̀ mu ó tó àìsàn àti ẹ̀sìn dédé. Ìlú àtọ̀gùnlé tẹ́kíwá. Ẹ̀sìn dédé tẹ̀ bá gbé ọkọ̀ jẹ́ ọkọ̀kùnrin gbọ́ dédé láàrin wọn. Kò ṣe dédé tọ́kọ̀ wà dá nínú iṣẹ́ tó bá jọ̀dá ṣe dédé pẹ̀lú ọmọ ẹ̀yìn ọmọ ìkó ṣe dédé pẹ̀lú ẹ̀yìn. Ọba àtàjọba kù sí àṣà ọlọ́run ọba ti dáyé ọdẹ ti pínlẹ̀ ayé ọlọ́run níjẹ́ kó wù ṣe wàhálà báyé ètò tó ń gbẹ́lẹ̀ ayé ìjọ ní ìpéjọ. Òun ṣe wàhálà rẹ̀. Ọlọ́run níjẹ́ báyìí tó máa ṣe wàhálà rẹ̀ ní gbogbo ń tá wàá lò táyé òfin tán láàrin tó mẹ́rin nìyẹn ọlọ́run ló fi parí ẹ̀. Ọlọ́run ní òun parí gbogbo rẹ̀ ní sọ́mà ìjọ àṣìlẹ̀ ìṣó ọlọ́run parí ẹ̀ láàrin gbọ́nsà kéré. Ọlọ́run gbà máa parí ẹ̀ fún mi kí ló adé tẹ̀yìn ọ̀wá ní Mádé. Olè àyíká fúnlẹ̀ tàkìtù nàbí lẹ́rí kàlápọ̀lẹ̀ àrídọ̀bí àwọn méjì wọ́n tẹ̀jẹ̀ àlùhùnà láwùwà dáadáa. Ìta àbáyé ní Kùránì lè má pèsè ní lórí mọ́. Olè àyíká fún. Olè àyíká fúnlẹ̀ tàkìtù nàbí lẹ́rí kàlápọ̀lẹ̀ àrídọ̀bí àwọn méjì. Àwọn táwọn ìgbìmọ̀ táwọn àwọn ọ̀gbọ̀n lè bọ̀rọ̀ wá. Ẹ̀kọ́sọ́rọ̀ kan tí ó sì bá gbàgbé ọ̀rọ̀ náà tó lè kọjá ọ̀rọ̀ náà. Ọlọ́run ní sọ̀rọ̀ rẹ̀ fún ara rẹ̀ tó jẹ́ lórí ìṣẹ́lẹ̀ ayé náà tó jẹ́
péré ni mo fi parí gbogbo báyìí ṣe tó yìí àti sẹ́mà àti gbogbo ń tẹ̀sán ló bẹ́ẹ̀ mo ti parí ẹ̀ síbẹ̀. Wọ́tájà lù náà wù àdáadáa. Àwọn ìsọ̀gbọ́n ní ìtẹ̀sí máa wọ orogún pẹ̀lú ìlú ọlọ́wọ́ òsì débi tí wọ́n. Káníkà lọ́bùnú àlẹ́ mi lọ́wọ́dá. Wọ́n lè bá ayé ìlú ọba gbogbo ayé pátápátá. Wàdánà bí àrò wá sí àmì ìfọ́ òkìyà. Ìlú ọ̀dọ́rẹ̀ máa ń fòkè ní igbó. Wàbára kàbíyá. Bára kàbíyá. Wàkọ́dára bíyá akíwàtà. Àbí arúgbó àti ayé àbí ìsàwà. Àbí ìsàyìnì. Wàkọ́dára bíyá akíwàtà. Àbí arúgbó àti ayé àbí ìsàwà. Ọlọ́run máa pọ̀ sí pẹ̀lú wúwo bẹ́ẹ̀. Ọjọ́ mẹ́rin péré ló fi ṣe. Sàwa Alisa ìlí. Lọ́jọ́ wọn fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìjọ Ọlọ́run. Alájọ wa pé lórí gbogbo gbogbo kí ni mo ṣe kó wàhálà yìí. Fúnjọ́ mẹ́rin péré. Wọ́n ìjẹ́ ìjọba lórí wọn fẹ́ ní májèjì ká kí ìdí òfin wa kárí. Ọlọ́run gbogbo ẹ̀ gbogbo ntàtò táyọ̀ fi parí òun ti parí ẹ̀ fún wa. Kí ló dé táwọn ò rí májèjì lọ́dọ̀ ara wa? Nígbà gbogbo àwọn tí ń jarí wa tí ń dó lórí wa. Òṣèlú ní bọ̀ yìí, àwọn nǹkan wọlé, àwọn nǹkan ṣe kìtìkìtì lọ fẹ́ dé bẹ́ẹ̀. Wọ́n yẹ kí káàdì kó gba àbí kí n lọ sí torí ìlú ni àbí torí àwọn ẹ̀dá. Ìdìlú Bùwá Akírábùlì Tẹ́kíwá. Gbogbo owó ìlú àmánà ní lọ́rùn yìí, gbogbo ẹ̀tọ́ ìlú àmánà ní lọ́rùn yìí. Ẹni tó lùsì má bànújẹ́ dù, ẹni tó wíìnì má bínú dù. Èyí tó kàn ní wípé kí ni àṣeyọrí mi àdéhùn mi gbogbo bòtọ́lá máa gbé fẹ́ẹ̀dá láyé ó fi dẹ̀wò mi. Ìyàbùlú Akúnfí máa àtàkùn. Àdéhùn ni ìyàbùlú Akúnfí máa àtàkùn wọ́n lè ti jáde fún kọ́lá ìbálárìdì. Wọ́n àti ẹ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo àsìkò, wọ́n àti ẹ̀ máa ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. Ìwọ̀n kan bá nílẹ̀ ṣeré, àwọn yẹn lè má fẹ́ràn ẹ̀, àmọ́ jẹ́ bá níṣẹ́ ọwọ́ rẹ̀, ẹ̀rọ ọlọ́wọ́ bà wọ́n. Tẹ́tẹ́lẹ̀ yìí ṣe ìyá afẹ́kọ̀ kọ̀ọ̀tínú. Ìwọ tí wọ́n fẹ́ràn, nítorí ṣe fún wọn ni wọ́n fẹ́ràn. Iṣẹ́ ọwọ́ rẹ̀ ni wọ́n fẹ́ràn. Tí wọ́n bá lọ́pọ̀ tí ìtọ́ padà, má fi tàkókò tẹ̀wọ́n o. Nítorí wọn bá lọ tí wọ́n fi ní tẹ̀ làwọn fẹ́ ṣe kò fẹ́ni tó pàṣẹ́ẹ̀tì tán. Ìlú náà ní ọkọ̀ nínú ẹni tí èsì ìdúró iná kò sí pé kò lè mú lọ́la. Ọlọ́run nítorí pé Wàhùn àlẹ́dí àìsàn àrùn ó kàbáàdì. Ọlọ́run ní ìlú ọlọ́run, Kánà fún kọ́lá ìfálárì. Èmi ló ṣe rí ní àdígbà lórí ilẹ̀ yìí. Wàrọ̀fà àbádọ̀kùn fọ́kọ̀ bá ní ìdàrájá tí. Àwọn ìjọba wájòkó yìí wọ́n á lè gbàdúrà yín lọ sí àmàlú ń bẹ, rẹ́ẹ̀dù ń bẹ, sẹ́nitọ̀ ń bẹ, kọmíṣánná ń bẹ, gómìnà ń bẹ, pírẹ́sidẹ̀ntì ń bẹ, mo lè gbàdúrà yín lọ nípò. Ìyẹ̀bùlú Akúnfí máa àtàkùn. Ọlọ́run ní oore tán mo fi ìkòkò tí mo fi yín nù bí àbúrò àkínfín tó lè fi ta yín wò mo fi lè yín sí bẹ́ẹ̀. Ìtàrọ̀ bọ́kà sẹ́rí ìwúlì kan. Ọlọ́run tí ọba ṣe dànù yín mọ yára láti gbẹ̀yìn yá. Ìjẹ́líà amẹ́ni bá ṣe rí. Wọ́n ní ìdáhùn làgàbọ̀rọ̀ ráyé. Èyí tí mi sọ̀kalẹ̀ ọba tí ìfẹ́ níbi nínú títẹ́ ni. Èyí máa ń sọ̀kalẹ̀ rẹ̀ wá ní pé ádìdù tá a máa wá lò déédéé tá a máa ṣe pẹ̀lú ẹni tí èèbá ṣẹlẹ́sì wa. Déédéé tá a ṣe pẹ̀lú ẹni tí èsì lédè wa. Déédéé tá a ṣe pẹ̀lú ẹni tí èsì ara wa. Èyí ni pọ́blẹ́mù tá a ní láyé lónìí àyè má lè bí ara. Àwọn agbélé ayé gbọ̀tà àṣẹ gbélé ayé tuntun tí kírísítẹ́nì ṣẹ̀ṣẹ̀ dé. Àbá ìṣẹ̀gbélé ayé tuntun táwọn oníṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé. Àbá ìṣẹ̀gbélé ayé tuntun tí mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ dé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé náà. Ànábì bá wọn. Àwọn méjèèjì yìí dọ́gba. Ànábì jẹ́ mùsùlùmí ọba àwọn ẹlẹ́bọ. Ànábì jẹ́ mùsùlùmí ọba kírísítẹ́nì Yẹhudi àti Nàsárà kírísítẹ́nì wọn. Báwo ni wọ́n ṣe máa lè bí wọn? Tí wọ́n ti wá náà lọ hádìlù yẹn justice yẹn àmọ́ practice yẹn. Jísọ̀ ọ̀gáǹgbà ni wá fún wa. Ní ìsìlámù ló kún tà wá fún wa. Kí ni jísọ̀ náà? Jísọ̀ Usman bin Tọ́lẹ̀. Usman bin Tọ́lẹ̀
ọgbà sílámù